àwọn Fulani ò ṣẹ̀ṣẹ̀ ní plan wọ́n ti ní ó ti pẹ́. You see, one lady that they are going to send Tinubu out of Aso Rock. Táwọn máa take over Aso Rock. Ẹni kan ní rọ́nà pa gọ́ọ̀mẹ̀ntì máa lágbára. Ibẹ̀ ni kò jòkó. They will send Tinubu out. If not killed. Fáàtì lẹ́gbọ́n yẹn. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo fẹ́ padà pè yín sí àkíyèsí kan. Ètò tí mo ṣe ní bí ọdún méjì kan sẹ́yìn. Mo sọ̀rọ̀ fún ọmọ ní tí Tinubu bá dé ìjọba. Mo ní wọn ò lè jẹ́ kí Tinubu ní ìjọba ṣe. Gbogbo yín lẹ já sí, gbogbo yín lẹ mọ̀ ọ́. Gbogbo yín lẹ dẹ̀ rántí pé mo sọ̀rọ̀ náà. Ó ti délẹ̀. Àwọn ikú wọn tó àwọn Yorùbá Tinubu bàbá báyìí o ẹ̀yin ilẹ̀ Yorùbá. Mo sọ fún yín mo ní Tinubu lè ní ìjọba yìí. Ṣé ẹ rí tí máa ń sọ̀rọ̀ mo ní sísè mo ṣe sọ̀rọ̀. Because mo mọ̀ ó dá I am very sure. Ìgbé àwọn ará bí tó ń pàṣẹ Nàìjíríà yìí wọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣe kankan tó máa gẹ̀ẹ́sì ìfẹ́ inú wọn. I told you ẹ wo gbogbo ọ̀nà tí wọ́n fi gbógun ti Tinubu gbogbo bí wọ́n ṣe ń sabotage Tinubu àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ lórí dọ́là àti náírà sẹ́yìn ròyìn pé Tinubu ló sọ pé kí gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ ni ẹ má sì ní wá bí ò wá gbèjà Tinubu bí o torí àìgbọ́nà náà yọ dáàdì wa lẹ́nu a sọ fún ọ tẹ́lẹ̀ pé Nàìjíríà ti ṣe mọ̀ dáa ṣùgbọ́n dáàdì wa sọ fún àwọn ṣàfẹ́jẹ president ọpẹ́ ní bọ́lọ́ ó ti jẹ́ láti ayébáyé ló ti jẹ́ pé àwọn Fúlàní àwọn Haúsá àwọn ni wọ́n ń pàṣẹ burúkú change wa àwọn ni wọ́n ń pàṣẹ oyè tí dọ́là máa jẹ́ oyè tí ò ní jẹ́ ẹ rí Fúlàní ẹyọ kan nínú ilé ẹ̀ wọ́n á lòdù dọ́là kún bẹ́ẹ̀ dọ́là á jẹ̀ pátá á kẹ̀ kí n táwa gbọ́ ní táwa ń tá a mọ̀ mi findings làwa ṣe débẹ̀ Fúlàní mọ̀ á lòdù dọ́là sínú ṣakakúnulé dọ́là tó ń rà lọ́wọ́ yín á gbé kúnulé dọ́là yá ti máa bu á máa jẹ pátá níbi tí wọ́n kó sí. Àwọn ni wọ́n ń pàṣẹ dọ́là àwọn ni wọ́n ń pàṣẹ bí gbogbo nǹkan ṣe ń rí ní Nàìjíríà àṣẹ tó bá abẹ́gẹ́. Èmi ti sọ eléyìí mo ní tí Tinubu bá tiẹ̀ wọlé kò lè rí ìjọba ṣe. Tinubu dẹ̀ wá lé àti ẹ̀wà mọ wẹ́rà bá òtún bàbá àti ẹ̀mọ́ pílánì bàbá àti ẹ̀mọ́ kankan kò yí ọmọ anybody gbogbo ẹ̀ wá fúnjú pọ̀ wá lé kókókókókó Tinubu gbé gbèsè méjì péré because ẹ bá wo fíìmù tó ń lọ ẹ rí i pé òun náà ń gbìyànjú láti lè make sure pé ó di value power yẹn kúrò lọ́wọ́ àwọn tó ń gbà nídìí dọ́là ẹ rí i pé ó dá gbogbo ọgbọ́n yẹn bọ̀ wọ́n ò jẹ́ ó ṣeé ṣe fún torí pé kí ni those people they are so powerful wọ́n ti fix ara wọn sí bí gbogbo new and cloudings of government pátápátá ibẹ̀ ni gbogbo wọn wà kẹ́ ẹ tó lè sọ pé ẹ fẹ́ flush wọn kẹ́ ẹ tó lè fẹ́ rí pọ̀ mọ́ ẹ ṣe pa kẹ́ ẹ ṣe. Because àwọn fúnra wọn mọ tán wá Yorùbá ní òbí tó ń lọ àwọn ọmọ tí wọ́n fẹ́ wọ́n mọ tó wù wọ́n. Ẹ wá jẹ́ kí n sọ àṣírí kan fún yín tí wọ́n bá sọ fún yín pé àwọn Fúlàní ò fẹ́ ká pín bàbá ńlá irọ́ ni o máa tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ fún yín lẹ́nu. Tí wọ́n bá ní Fúlàní ò fẹ́ kẹ́ ẹ pín irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn kan try àti implement tàbí kí n sọ pé execute àwọn plan kan ní sílẹ̀ ni they have a plan yẹn làwọn gbìyànjú pé a gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ká tó dìgbà pé tán pín a gbọ́dọ̀ ṣe nǹkan báyìí a gbọ́dọ̀ ṣe léyìí àwọn nǹkan yẹn ni wọ́n gbìyànjú àti rí wípé wọ́n gbé ṣe kán tó sọ pé àwọn ò ṣe Nàìjíríà mọ́ but dídé tí Tinubu dé sí nǹkan ti yí wọ́n padà àwọn tí wọ́n fọhùn síta yìí pé àwọn bá ẹ̀jẹ̀ ká pín ṣùgbọ́n kò débi wọn ò tí ì sọ débi gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọn á sọ débi tó ti jẹ́ pé ẹ̀ discover yìí pé fúnra àwọn Fúlàní náà máa ń pín Nàìjíríà láìpẹ́ láì jìnnà yìí mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú ọmọ anybody àti Tinubu tó bá rẹ́dí àti dance to their tune. Màámi Ọmọlára Queen God bless you pín ọmọ. Wọ́n ní ní business tí a rò pé wọ́n gọ̀ ni. Mo ti sọ fún yín látọjọ́ tó ti pẹ́ àwọn Fúlàní tẹ̀ wọ́n yẹn àwọn northerners tẹ̀ wọ́n yẹn they have support. Wọ́n láwọn tó ń bá kí wọ́n ọ̀fẹ́ bá mi pín program yìí jẹ́ kó mi ní Facebook kí ló jẹ́lẹ̀. Wọ́n láwọn tó ń bá kí wọ́n the Briticos the Arabs àwọn tó tì wọ́n lẹ́yìn nìyẹn àwọn Arab nations àtàwọn British àwọn ló fún wọn ní backup tí wọ́n fi lè dá àrà tó wù wọ́n. Mo ń sọ fún yín categorically ni ní níbi tí ọjọ́ kù yìí tí àwọn Fúlàní bá sọ pé wọ́n fẹ́ jẹ ilẹ̀ Yorùbá wọn máa jẹ́ ìsìkọ̀dẹ̀ máa tẹ̀lé. Fáàtì lẹ́gbọ́n ẹ má lérí ẹ̀yin ọmọ Yorùbá oògùn wà ìkíní kan níwájú kíni ẹ̀dọ̀ backup wọlé ní Yorùbá ní
plan wo lẹ́ni country wo lọ́rẹ́dì àti fún yín ní support àwọn Fúlàní bẹ́ẹ̀ wò yẹn tó bá délẹ̀ lẹ́ni mo guarantee yín mẹ́ àwọn country tó máa lóògùn irinṣẹ́ wá fún wọn tọ́kì wà gbogbo ará country yẹn wọ́n máa kó irinṣẹ́ wá fún wọn àwọn ará country lẹ́ni ẹ̀jì Saudi ni o Qatar ni o Yemen ni o Baghdad àbíkílẹ̀ Iraq ni o Iran ni o gbogbo pátá no one in support of our northern. Wọ́n kẹ́ tó ṣẹ́jú bí ẹlẹ́wọ̀n ti pàbí kòtò wọ́n ti lóòdù irinṣẹ́ wá fún wọn lẹ́kùnrẹ́rẹ́ àwọn tọ́kì wọ́n lóòdù ẹ̀ wá fún wọn lẹ́kùn ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí wọ́n jẹ Yorùbá wọ́n jẹrun kí lẹ́ni bọ́ọ̀bù wo ló wà lọ́wọ́ yín SPG wo lẹ́ni dání personality military mélòó lẹ́ni kí ló wà lọ́wọ́ yín kí lẹ́ni tẹ́tẹ́ ti jà àwọn ti plan tipẹ́tipẹ́ wọ́n ti ní ìkẹ́ ìjà wọn sílẹ̀ gbogbo bọ́ọ̀bù tó máa jù gbogbo ilé náà ṣe blablabla tó máa ju bọ́ọ̀bù kan sẹ́kọ̀ọ́ èèyàn èkó ni mo sọ fún yín tó máa ju ẹyọ kan sẹ́kọ̀ọ́ tó tún gba èèyàn 50,000 lè kú lójú ibi tó jù sí yẹn tó máa ju ẹ̀ mẹ́rin láàrin ọjọ́ mẹ́ta mọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní ẹ̀yìn ti gilagilagilagila ẹni Yorùbá ní plan àwọn ti ní plan tipẹ́tipẹ́ ó pẹ́ tán ti plan yín sílẹ̀ ẹ̀yin lẹ̀ ń sùn àwọn ò sùn àwọn ní vision wọ́n ní mission wọ́n ní dream and they will do everything it takes láti rí wípé wọ́n fulfill vision wọn àti mission wọn ni. ẹ wá wọ́n ṣíṣe ìhàlẹ̀ tó ń jáde sí wọ́n wá halẹ̀ mọ́ Tinubu that they will take over Aso Rock tí wọ́n bá sọ fún àwọn take over Aso Rock wọ́n take over ìkòsí ló máa tẹ̀lé ẹ má tẹ̀lé fẹ́ẹ́ yájú ẹ̀ lẹ́nu mo sọ fún mi ní wọ́n á take over náà sọ fún ẹ. you think they are doing it alone? ẹni ẹni gọ́ọ̀mẹ̀ntì máa lágbára wọn ní lọ́jọ́ kó wà sùn tó bá fẹ́ sùn lọ́sùn gọ́ọ̀mẹ̀ntì lágbára kí náà pè ní gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì ò lágbára ní Afghanistan wọ́n gbọ́ ọbẹ̀ wọ́n take over gọ́ọ̀mẹ̀ntì ò lágbára kí lẹ́ ní ìgbàgbé gọ́ọ̀mẹ̀ntì lágbára wo àwọn ọmọ gẹ́gẹ́ ní gọ́ọ̀mẹ̀ntì who are the government ká bá sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn máa sọ̀rọ̀ military whoever want to be the president á ní àṣẹ military dání ẹ̀gbọ́n mo ń béèrè lọ́wọ́ yín how many Yorùbás ni wọ́n jẹ́ general in Nigeria army ọmọ Yorùbá mélòó ni army general ní Nigeria army lẹ́ni mo ń tàlẹ́ bí mo bí yín léèrè question yẹn ọmọ Yorùbá mélòó ni general compare to ọmọ Fúlàní àdáwùsá tó jẹ́ general ní Nigeria army the little that you read they are only answerable to Tinubu because he is president officially wọn ò ti declare intention wọn ò ti sọ táwọn fẹ́ tó bá dé level wọ́n discover pé president àpàṣẹ fún mi àwọn mi ò ní dáhùn àwọn military tó bá jọmọ Yorùbá ló lè dá Tinubu lọ tó bá dojú ẹ̀ wọ́n disobey because wọ́n sọ fún ẹ pé they are protecting their people nítorí wọ́n máa sọ fún ẹ yẹn kẹ́lẹ́kẹ́lẹ́ it's under normal condition tí a bá rábì tó ṣe rú ẹ of course ikú ni is treason of course yes mo mọ̀ dáadáa ó yé mi ṣùgbọ́n mo sọ fún ẹ yín pé àwọn people dáhùn wọ̀nyí àwọn Fúlàní what they will do and undo àwọn ló ń dá àrà tó wù wọn nínú Nàìjíríà tí ò dé sí mẹ́ta láàyè alápò ẹni tàbí wọn wò ọjọ́ tẹ́ ti gbé custom tẹ́ ti gbé fọmọ Yorùbá changes wo ló wáyé mo ń challenge yín ni do you think I don't know what I'm saying kí ni changes tẹ́ ẹ rí látọjọ́ tẹ́ ti gba custom kúrò lọ́wọ́ wọn tẹ́ ti gbé fọmọ Yorùbá tell me the changes within that period of time tẹ́ ẹ lè sọ pé ẹ rí pé ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ ẹ lè rí changes kankan ìdí ni wípé ọmọ Yorùbá kan jẹ́ olórí ni gbogbo àwọn wíìfù tó mọ kọ̀rọ̀kọ́dún dábẹ̀ ní custom àwọn Fúlàní ló wà bẹ́ẹ̀. I told you ṣe bẹ́ẹ̀ rí gbogbo aráàlú tó lórí bench tán gbé wá tán decorate as a senior officer bí flight officer or whatever nínú custom tán ní kó bẹ́ẹ̀ rí tó fọwọ́ sí bẹ́ẹ̀ rí tó ṣe báyìí tí ọmọ bí tán ti tó ṣe àyàbá tí ọmọ bá ṣe bẹ́ẹ̀ rí gbogbo ara mẹ́rin kò lè mọ́ and wọ́n dẹ̀ gbé wọn Nigerian custom wọ́n decorate yẹ wọ́n dẹ̀ sọ́dọ̀ ga má àwọn tó kàwé ọmọ yìí wà bẹ́ẹ̀ tó ṣe master ó wà ní Nigeria custom tí wọn ò fún ní promotion wọ́n ní quota system ò fẹ́ bọ̀ ẹ̀ àwọn náà ní quota system ò fẹ́ bọ̀ ọmọ ti ní sẹ́rù bí àmì ìmọ̀ tí kò sọ ni the Fulani have plan ẹ̀dílẹ̀ ní plan Yorùbá wọ́n á pa Miyetti sí gbogbo yóò wọ́n á pa láti oníjà pé bọ́ọ̀bù mélòó lẹ́ni àwọn ni wọ́n kó lára bọ́ọ̀bù yín tọ́lá fi pa kí nílẹ̀ Yorùbá wọ́n kó lára ìpamọ́ sí Nìjẹ́ wọ́n wọ Nìjẹ́ ìwọ́n jáde ni wọ́n rí Nìjẹ́ gẹ́gẹ́ bí ara ọ̀dọ́ tí wọ́n this is gbogbo tí gbogbo yín mọ̀ ní ẹ lọ bèrè ẹ lọ fọ confam
ara wọn ní nìjẹ́ wọn ò kì í ti ọ̀dọ̀ wọn wọ́n wọlé wọ́n jáde ni wọ́n ti bẹ̀ ń kó nǹkan wọlé wọ́n dẹ̀ ti bẹ̀ ń kó jáde tí ò sí mẹ́tàlá ẹni tó fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò wọ́n bá bí pẹ̀lú ọmọ pọ̀ bàbá ẹ̀ dáa ẹgbẹ́ ọmọ Yorùbá mélòó ló wà ní nọ́ọ̀tì dẹ̀ tó ń ṣe kọ́sọ́ọ̀mù níbẹ̀ mo challenge mo bí yín ni ẹ jẹ́ ká mọ̀ wọ́n pé òótọ́ ọmọ Yorùbá wọn gbé ẹ lọ nọ́ọ̀tì tó o bá fortunate bá gbé ẹ lọ bẹ̀ wọn ò bí yàlákù bàbá ẹ̀ dáa kó kọjá yẹ wọ́n wá ẹ ti ni wọn ò ní padà wálé ẹ lọ bèrè mí ìsàsọ́dún wọ́n máa wá ẹ ti ní ọlọ nọ́ọ̀tì olóbẹ́ ṣe gangan ọmọ Yorùbá tó jáwọ́ tó kà nígbà tó mọ̀nọ́kà tó fẹ́ tú àṣírí ẹ̀ mọ́ tó fojú ẹ̀ rí ọlá àpò sọ̀rọ̀ sí gbangba ní òjẹ́ kápá kán ní kò sọ̀rọ̀ síta tí gbogbo ayé ti rí ni tó ti táàgì ẹ̀ wọ́n á pa bọ̀bọ̀ yẹn dànù kò lè sí dáṣẹlẹ̀ gbogbo nílẹ̀ mọ̀. mo ń sọ ilé ìfún yín ni torí pé wàhálà tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ they are planning to take over aṣọ rọ̀ mo ti sọ fún àwọn máa take over ẹ̀ èmi sọ fún yín lóòótọ́ kò rọrùn ṣùgbọ́n ìdí tí mo ṣe sọ pé kò rọrùn ní pé there is government ṣùgbọ́n mo ń garanti yín ni tó bá ní backup àwọn kan máa garanti pé wọ́n take over aṣọ rọ̀ kò sí dáṣẹlẹ̀ Tinubu ayé asá lọ ni tó bá fẹ́ take over bí Tinubu ṣe sí ilé ìṣẹ́ wọn ní take over ni they will take over nothing will happen. wọ́n gba ìjọba Aso Rock kò sí dáṣẹlẹ̀ at worst wọ́n kó aṣọ àbí sọ́nù wọn lámì ló take over ní tí wọ́n sọ fún yín nìyẹn ìrọ̀dọ̀ pa kì í ṣáàbì ló take over. Tinubu is not in Nigeria now agbọ́n ló lọ bí kan bóyá France ló lọ bóyá Senegal bóyá Jamaica or Jakamba àmọ́ ní ẹ̀rọ bó ṣe lọ ìkan bá fẹ́ take over wọn á take over. tí bàbá mi sàn tó wà bẹ́ẹ̀ wọ́n á kọ́kọ́ mú píọ́ tó bá ti yanjú ẹ̀ kò sẹ́ they are no more answerable to anybody tó parí ẹni tó bá tún nẹ́ẹ̀sì sí ni wọ́n máa answer sí. wọ́n á máa jẹ́ kí lóò sọ yìí wọ́n bá ti mú píọ́ wọn mú lọ nìyẹn. ṣẹ́rù bí àwọn orípò yẹn gọ̀ ni àwọn tó sọ fún àwọn máa take over Aso Rock ẹ sọ fún ẹ̀yin náà máa ti ló ẹ sọ fún kó kíyè sára ẹni kó wà watchful àmọ́ pé láti wà ń wò ó náà watchful o ṣùgbọ́n ẹni kó watchful ẹgbẹ́ òdíjà bá Tinubu jà mi ò rẹ́dí àti bàjà ẹ̀yin ọmọ Yorùbá náà mi ò níjà bá yíjà ṣùgbọ́n ó máa yé oníkálukú ìgbé tá a kékékékéké torí ń sán mi wà tójú mi ńlá mi wò gbé mo sọ fún yín mo ní there is nothing can change ẹni kan sọ mí lẹ́nu mo ní ẹgbọ́ ẹ̀ bí program yìí mo ní tẹ́ ẹ bá gbé Jésù ẹ̀ sunkún náà ni ṣé ẹ̀ kì í ké báyìí ni ẹ̀ tí ì gbé Jésù wá wọ̀ ẹ̀ sì ń ké ẹ lọ gbé Jésù wá ẹ̀ tún sunkún ni tani yóò bá gbẹ́kẹ̀lé ẹ̀ ń ké tán epo wọn owó wọn àwọn wo ló wà nídìí gbogbo ẹ̀ pátápátá tẹ́ ẹ bá lọ sí NNPC tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yọ wọn I came here to tell you this some times ago ní NNPC they have 18 directors according to what we saw 18 directors nínú 18 directors wọ́n ní NNPC 15 of them is from the north and middle belt. wọ́n fi ọmọ Yorùbá sí training and manpower director of training and manpower or whatever náà fi ọmọ ọmọ Yorùbá ẹgbùdù níṣẹ́ tíṣà wọ́n á lọ dúró sí training wọ́n gbọ́ ọmọ Yorùbá sí training and manpower. Director of finance Yorùbá director of petroleum Yorùbá Fulani director of finance Fulani director of this Fulani ní NNPC ẹ wá ní wọn ò ní sabotage epo ẹni wọn ò ní bá gbogbo bẹ̀jẹ́ kí Tinubu má bàa ráyè ṣe inú tèmi ń dùn ó ẹ má jẹ́ tàn yín o but ìdí tí mo ṣe ń ké òun ni wípé tó bá délẹ̀ àwọn aláìṣẹ̀ ló máa jẹ ìyà yẹn àwọn tí ò lẹ́nu ọ̀rọ̀ àwọn tí wọn ò ní ìrètí kankan ju Ọlọ́run ọba lọ àwọn lájẹ ìyà yìí òun làwa ṣe ń pariwo ta ṣe ń ké tí n bá pariwo mo mọ ìdí tí mo ṣe ń pariwo mo ń tó eléyìí sọ fún yín ni if Fulani told you they are going to take Aso Rock they will take it if they are tó bá ready mo yọ ọmọ wọn tó ti ṣe ọ̀gá ológun mo yọ ọmọ Fulani tó ti ṣe military head ni tó dẹ̀ sì wà láyé jẹ́ kí n kà fún yín ni àwọn tó ti ṣe military head of state ni mo ń sọ o gbogbo wọn wà bẹ́ẹ̀ o bí gbogbo wọn tẹ̀ kílẹ̀ gbogbo wọn ṣe Fulani but it's part of them tẹ́ bá kúrò lórí gbogbo wọn Babangida wà bẹ́ẹ̀ o Buhari wà bẹ́ẹ̀ o Abdulsalam wà bẹ́ẹ̀ o ká má sọ àwọn ọ̀gá wọn bí tó jẹ́ chief of army tó jẹ́ chief of defence tó jẹ́ chief of this tó jẹ́ chief of that wọ́n wà rẹpẹtẹ o ọmọ Yorùbá mélòó ló ṣiṣẹ́ ológun tó dé
tẹ́ ẹ gbọ́ tó sọ̀rọ̀ láti ètí sọ pé I have the right to defend my people. Yorùbá mélòó àbí kò sí kankan, kò sí general kankan ní ọmọ Yorùbá tó jẹ́ general ni kò sí. I will not deceive. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ hatred. Ẹni tẹ́ ń wò mí tẹ́ ń rò pé ṣe ni mo hate àwọn èèyàn. You knew for sure that this country is not one nation. Kì í ṣe kan. We can never understand each other. There can never be peace in this country. Because it's very simple arithmetic. The Fulani will be looking at Nigeria as totally wo. Kì í ṣàwọn nìkan la ní. People will be looking at Nigeria that if it can scatter, let it scatter. After all, we are not the only one that owns it. Yoruba people will be looking at Nigeria. Tó bá lè fọ́ká, tó bá lè gbaná, kó gbaná. Àwọn nìkan kọ́ la ní. Sọ fún mi, báwo ni peace ṣe fẹ́ rí? There can never be peace in Nigeria. This matter is simple. Ọ̀rọ̀ tó yé gbogbo èèyàn ni. Àgbéga ara wa. Àṣà wa ò dọ́gba, everything kò sí kankan tó dọ́gba. Wọ́n dẹ̀ sọ fún yín pé kẹ́ẹ̀dọ́ máa ṣe orílẹ̀-èdè kan. Ẹ̀dẹ̀ jọ ń ṣe. How do you expect that peace will reign? Meanwhile, there are certain people that believe that they are the most senior. Àwọn ló jù, àwọn làgbà. Àwọn Fúlàní jẹ́ kó yé yín pé àwọn ni àgbà. Àwọn làwọn jù. Àṣẹ táwọn bá pa lábẹ́ gbọ́dọ̀ gé. Hey, Jesus Christ of Nazareth. Ẹ wá gbọ́, mo ti sọ ọ̀rọ̀ yìí fún yín. Kì í ṣe pé òye yí àwọn Fúlàní débẹ̀ tẹ́lẹ̀. Àwọn Bìrìtìkó ló wà lẹ́yìn wọn. Àwọn ló ṣí wọn létí. Àwọn ló sòtítọ́ fún wọn pé this is what you can do. Because they hate the extraordinary hate Yorùbá people. Ìyẹn ló ṣe ń dùn mí tí mo ṣe ń tẹnu mọ́rọ̀ yìí lójoojúmọ́. Ipe ẹ̀yin Yorùbá, ẹ̀yin fúnra ara yín jí ọ̀tá pọ̀ fún Yorùbá, ọ̀tá òde, ọ̀tá ẹnu ọ̀nà, ọ̀tá inú ilé, ó pọ̀ fún ìran ọmọ Yorùbá, ó ti pọ̀ lápọ̀jù. British ò fẹ́ rí yín o, they only want to use your brain. Gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ rí tó wà ní UK, tẹ́ ń mọ́kè bẹ́ẹ̀, tẹ́ ń ṣe dáadáa, they only allow them because they are using their brain. Brain wọn tí wọ́n ń lò, wọ́n ṣe fi àyè gbà wọ́n. Wọ́n kórìíra ìran Yorùbá extraordinarily ni. Yóò ní tàn jẹ. Òtítọ́ ó máa ń lékè ni. I don't hate anybody. Bí mo ṣe wáyé Ọlọ́run mi jáde kí n máa ṣoore fún yín. Bí mo ṣe ń ṣoore fún Fúlàní, ni mo ń ṣe fún Hausa, ni mo ń ṣe fún ọmọ Ìgbò, ni mo ń ṣe fún àwọn ẹ̀yà míì. Yes, mo ń sọ fún yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó lóye àwọn ẹ̀yà tí ò ń sọmọ Yorùbá, tí mò ń sanwó iléèwé wọn, tí wọn ò dẹ̀ sọmọ mi rárá, tí mi ò mọ̀ rí, tí mi ò mọ̀. Mi ò mọ̀ bàbá láàbí ìyá tó bí wọn. Wọ́n rí wọn mo dẹ̀ pìtì wọn, mo dẹ̀ sanwó iléèwé wọn, wọ́n dẹ̀ lọ sùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wá béèrè, máa pè wọ́n jáde fún yín kẹ́rí wọn. That is my that all of me ṣe dá mi nìyẹn. Ṣùgbọ́n mo ń sọ fún yín ni, èèyàn ò gbọ́dọ̀ finá sórí òrìlé sùn. Fúlàní wá ń lérí báwọn máa gba aṣọ rọ, ẹ̀yin kan ní kan gbẹ́nu lọ, gọ́ọ̀mẹ̀ntì máa lágbára, ibẹ̀ ni kò dòkó sí. Gọ́ọ̀mẹ̀ntì ò lágbára nígbà tí sójà fúnra ara ẹ̀ wà lórí ipò, táwọn sójà ẹgbẹ́ ẹ̀ míì tí wọ́n dẹ̀ gbọ̀nà àbáyọ, wọ́n gbọ̀nà ẹ̀bùrú, wọ́n ṣèpàdé, tẹ́lẹ̀ tẹ́ bọ́bà. So gọ́ọ̀mẹ̀ntì ò lágbára, sójà ni mo tún sọ yẹn o. Gọ́ọ̀mẹ̀ntì ò lágbára nígbà tí Ṣàgàrí tó ń ṣèjọba tí wọ́n bìkan lé dànù tó take over, gọ́ọ̀mẹ̀ntì ò lágbára. Oh, ojú ti là, of course yes, ojú ti là. 1983 to date, that's almost 40 years now. Of course, ó ti pẹ́ lóòótọ́, ó ti pẹ́, that's about 41 years ago. Ó ti pẹ́, ojú ti là sí òótọ́ ni, òótọ́ ni. Ojú ti là, ibẹ̀ ní kẹ́ ẹ jókòó. Mo ń sọ fún yín ni, àwọn Fúlàní dẹ̀ ń wọ̀n wọ̀nyí, wọ́n ní bàbá ń gbẹ́jọ́, wọ́n ní àwọn tó ń bá ti wọn ọ̀fùsẹ́. Mo ń sọ fún yín ni, àwọn pípọ̀ yẹn wọ́n sì ń try àti implement iṣẹ́ wọn ni. By the time bàbá máa parí ẹ̀, máa guarantee yín wá bu aṣọ rọ̀ kí wọ́n gbàgbé kò sí jẹ́ máa ṣe. If our daddy did not ṣọ́ra, wọ́n á gún ẹ̀ down mọ́ bẹ́ẹ̀. Fat lẹ́gbọ́n yẹn, they will gun him down. Kò sí mẹ́tàlá ń tẹ́ wọ́n máa ṣẹlẹ̀. Gbogbo àwọn tẹ́lẹ̀ képe, they are all in support of the Fulani. Ṣé ládàbẹ́ ni pé ẹ̀ ń pọnmi sí ajáde apẹ̀rẹ̀ lásán ni gbogbo igbe yìí. Mi ò ní tàn yín jẹ. Fúlàní mọ̀ dán rí, wọ́n ní plan. Àwọn fúnra ara wọn kẹ́kẹ́ pín. Wọ́n dẹ̀ ti ń roko lọ́bẹ̀ ń sẹ́yìn. Wọ́n ti ń pariwo. Àwọn Arewa Consultative Forum ní sọ pé kẹ́ pín. Àwọn bàbá Bishop Kuka ó ti sọ pé kẹ́ pín. Àwọn sọ Fúlàní elite wọ́n ti sọ pé pínpín ló kàn. Àwọn tó sọ bẹ́ẹ̀ ò yeye wọn. But àwọn tó implement vision wọn,
tó ń execute gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe àwọn ń sọ pé àsìkò yẹn ò tí tó wọn ò tí ì parí iṣẹ́ tó yẹ kán ṣe. ó ní àwọn káàdì tó ní sílẹ̀ tí Tinubu ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ ìyẹn ló ń jẹ́ kó rí wọn stíngì báyìí tó fi ń gbóná tó la gbogbo gbọ̀ngàn. tí bá ọ̀rọ̀ pọ̀ nínú mi ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ tí bá sọ àwọn kan máa táàgì ni wọ́n ní kò sáàdì Tinubu ni mi ò wá sáàdì Tinubu ò lóore tó ṣe ní ebi jọ ń pa wá ni mo ń tẹnu mọ́ ẹ̀yẹ lọ́wọ́ kiri mo ń pariwo síta pé fi ń panẹ́ fún mi lówó ẹ̀ fún mi mọ̀ bí ìdíjalè mo bọ́ lọ́ọ̀ dúró Nàìjíríà jọ lé kókó mẹ́nìbọ̀dì ní sòkò lórí tó ṣe fún mi mo ti sọ fún yín kó tó wá jẹ president mo ti àjọ máa sunkún ebi òun náà ni àjẹjọ́ sunkún ẹ̀ báyìí ni. Thank you, God bless you, Uzo. Thank you so much, I appreciate you. Àjọjọ́ wa náà àjọ mú gàdí ẹ̀ ni mo ti sọ fún yín kẹ́ tó dìbò. I told you that ẹ má dìbò ẹ jẹ́ ká pariwo pé kán sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà ìwà papọ̀ wa let us renegotiate ẹ̀kọ́ mo sọ fún yín jọ náà pé kì í ṣe ìbò lókàn yẹ́n ẹ ti dìbò tán sí ẹ ti fi ìyà inú ìbò ẹ ti fi ìyà tó wà ẹ ti fi wà gàrí ẹ ti ẹ̀ bẹ̀rẹ̀ mo ń wo bẹ́ẹ̀ wà láká tó ń fọn fò tó ń ké ó fẹ́ fún bàbá ẹ ti dájọ́jọ́ láti jẹ́ Tinubu ò dájú ẹ̀yin gángan lẹ gọ̀ yín lẹ pọnú mẹ́wàá láká ìwọ àti gbogbo àwọn ikọ̀ nílẹ̀ ìjọ pariwo pé Tinubu ló kàn gbogbo yín pátá ẹ̀yin lẹ pọnú torí ẹ̀ gbọ́ àgbàdìlámọ̀ràn ẹni dìdìlẹ̀ níwá ẹ ló tẹ̀ níwá wọ́n sọ fún yín kàtígọ́ríkàlì mo ní ẹ lè pé Jésù wá kó wá ṣe Nàìjíríà ẹ máa ṣẹ́pẹ̀ fún náà ṣèbí Tinubu ni Jésù yín dá ẹgbẹ́ wá báyìí ṣèbẹ̀ tí ń ṣẹ́pẹ̀ fún mẹ́wàá láká jáde ó fi wé ṣe ń gé wọn wá ń jáde ó fi Tinubu wé ṣe ń gé bàbá yẹn fi pa àwọn èèyàn ẹ wá àtọ̀ṣe ẹ kún lè bú àgbà kún báyìí òun lè bú àgbà ó yẹ wa àmọ̀tíkọ̀ àwọn àṣe àwa ìṣe bébì tábàjọ́ ọmọdé lọ́dọ̀ ẹ̀ at least at my age I'm not a baby come on. gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Tinubu òun lọ́kọ̀ ọmọ Yorùbá ìkà níyìn ẹtí ti jẹ́ ọmọ síra yẹn. mo sọ fún yín báyẹn mo ní kì í ṣe Tinubu lẹ́ni bíi but the system yẹn máa ń bọ́ǹsì padà sórí ẹ̀ sunkún ẹ̀ ké mbẹ́ ti ń dé báyìí ológun dúdú tó pariwo ọjọ́ kìíní àná ó ti ń pariwo Tinubu jáwé lẹ́dẹ́ ní gbogbo ayé sòsúkè bàbá tó ṣèdí yọ́rọ́ mi ní tó lọ sétí òkun mo ní dáàbì kan pé bàbá má dúró sétí òkun mo wọ inú òkun lọ báyìí kó lọ gbàdúrà kọ lọ. ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí ó ní kí aláya igwe kó má dúró sétí òkun pẹ̀lú àdúrà yẹn lè má gbà bẹ̀ ó ní kó wọ inú omi òkun lọ pátápátá. ìjà tó yẹ kí ẹ jà kẹ ẹ mú lọ́kùnkúndùn gbogbo yín ọ̀tọ̀ lẹ́bí ṣe you believe everything is about politics. I told you ìjà tó wà lẹ́hùn ṣe ìjà òṣèlú ilé òṣèlú òṣèlú ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ wa we need to renegotiate ṣé ká sì máa wà papọ̀ ọ̀nà wíwà papọ̀ wa yẹn ló ń fa ìnira bá ọmọ anybody mo dẹ̀ ń repeat yẹ níwọ̀n ìgbà tẹ́ bá wà papọ̀ tẹ́ jọ ń jẹ́ Nàìjíríà yìí yẹn ẹ máa sọ ẹkún ni mo tún ti ń sọ báyìí mo sọ́jọ́ kìíní àná kì í ṣe ègún kì í ṣe pé kì í ṣe ègún kì í ṣe èpè tani bí tí mo fẹ́ gégùn fọmọ Yorùbá kì í ṣe ègún mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín ní reality mi ẹ jẹ́ kí Tinubu ṣe máa garanti yín bí Tinubu bí dọ́là padà di 300 naira lẹ́ni mo lè fi gbogbo ohun tí mo ní láyé búra fún yín gbogbo nǹkan tó ti wọ́n ò lè lọ́lẹ̀ mọ́ ìyẹn dájú ẹ̀yin gbogbo yín lẹ́mọ̀ irú ẹ̀ ò ṣẹlẹ̀ Nàìjíríà kí dọ́là padà já ó di 300 naira gbogbo tó wọ́n kò lè lọlẹ̀ láyé àti fàlà láìláì kò lè lọlẹ̀ láyé bàbàrà gbogbo yín lẹ́mọ̀ eléyìí mo lè sọ eléyìí fún yín Yorùbá èyí lẹ̀ ní pílánì kankan àwọn Fúlàní ó ti pẹ́ táwọn fúnra wọn ti mọ̀ pé pípín máa wáyé but wọ́n ń dọ́gbọ́n sọ̀dọ̀ ara wọn mo ti sọ mo ń bọ̀ wá tún pẹrẹpẹrẹ fún yín nípa owó tó pè ní sùkúùkù ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ̀ tó mọ sùkúùkù bọ́ǹdù dáńdà ẹ mọ̀ màá wá tú yẹpẹyẹpẹ fún yín mo ó kú títí ní kí n parí fáìndìsì mi lórí ẹ̀ owó sùkúùkù màá tú ọ̀rọ̀ fún yín gbogbo owó tí wọ́n yá $10 billion $3 billion $2 billion $8 billion tẹ́ ẹ bá tí wọ́n yá ibo ni wọ́n lò ó sí kí ni impact àwọn owó yẹn bó ṣe ń yá impact ẹ̀wọ̀n lẹ́rí nílẹ̀ Yorùbá mo fẹ́ mọ̀ ẹ lè rí i àwọn fẹ́ kírípù Nàìjíríà débi wípé tó bá dá dúró tó ní kálukú bá pín ẹ ní bọ́ nínú gbèsè àwọn fi tún ọ̀dọ̀ wọn ṣe ẹ lọ èmi ò débẹ̀
but àwọn tó lọ ẹ lọ confam ẹ̀yin lẹ ń sunkún iná ẹ máa gbúrò generator mi báyìí kọ́dà tó múná òde kò ṣeé lò kò gbé kankan ẹ̀yin lẹ ń sunkún iná ẹ lọ sí north iná wọn ò kì í ṣẹ́jú ẹ lọ confam tí bá ẹ bẹ̀rẹ̀ pé kẹ́ confam tí bá parọ́ ẹ wá kọjá ní pọ́nmọ́lúkà irọ́ ló pa wọn èèmú náà lọ lọ́dọ̀ tiwọn ẹ̀yin lẹ ń sunkún iná níbí ẹ lọ wọ ọ̀nà wọn ojú títì wọn ojú títì tó yẹ kí state ṣe owó federal government wọn á fi ṣe wọn á gba lóònù ní World Bank wọn á fi ṣí ọ̀nà ní sí north ẹ̀yin dẹ̀ ń fetí ń wá pé wọ́n yá owó ẹ̀ ní fojú rí àwọn wọ́n wise jù yìí wọ́n ní plan jù yìí wọ́n ti pète gbogbo tọ́kẹ́sẹ̀ wọ́n ti plan yẹn sílẹ̀ wọ́n gbìyànjú àti implement ẹ̀kan tó sọ fún yín báwọn ò ṣe pẹ̀lú yín mọ́ ni wọ́n á já yín sí kòròdú ẹ̀ mọ̀ kankan ọlọ́wọ́ náà títí wọn àwọn tó mọ̀ nípa ẹ̀ wọ́n ròyìn bó ṣe ń tíì tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn lọ́hùn yàtọ̀ sí yẹn wọ́n ní wàá di Dubai wàá máa wà mọ́tò zòó tó ò tiẹ̀ nídìí toró ó tẹ́ lọ ní yàwó tá a máa dùn mọ́ ẹ ọ̀nà títí wọn ọ̀run tì í reality lè gbọ́ they has plan and they are still on it eléyìí tára wọn kàn yìí àwọn plan wọn kankan wà táwọn dáàdi wa ń bàjẹ́ wàhálà dẹ̀ máa ṣẹlẹ̀ and that is why àjẹsẹ̀ tára wọn kan mo fẹ́ sọ fún ọmọ Yorùbá ẹ tètè lọ mọ̀ ṣé ẹ rí ọdún Tinubu ti ọkùn fẹ́rẹ́ bẹ́ẹ̀ báyìí kọ́kọ́ ọdún kan tó lò ẹ lọ kọ́ sílẹ̀ láàrin ọdún méjì sọdún mẹ́ta tó fi máa sọ pé òun fẹ́ ṣe kàmpéènì máa búra fún yín sẹ́ ẹ máa rí ìrànwọ́ ó lóye ibi tí bọ́ọ̀bù ti máa dún pé bọ́ọ̀bù ò ní dún lẹ́yìn òkè ẹ lọ kọ́ lẹ̀ ẹ̀kọ́ déètì èmi sílẹ̀ èmi bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ déètì èmi sílẹ̀ èmi lọ́jọ́ kẹta oṣù kejì bọ́ọ̀lù àti dà wọ́n á ju bọ́ọ̀bù wọ́n á bá yín pò ó wọ́n fìtì lẹ́yìn wọ́n frustrate life yín ẹ sọ pé kí lẹ wáyé fún èmi ẹ lọ́kọ́ mi ò lè sọ dáàdi wa náà lè bá wọn pọ̀ o ẹ mọ̀ pé Tinubu kò ọmọ Èkó ni kò bá bẹ̀rẹ̀ kò bá nonsense ṣùgbọ́n agbára ju agbára lọ agbára power pass power ẹ gbàgbé power pass power mo ń sọ ilé ìfún yín kẹ́ lọ gbé kẹ́ lọ kọ́ sílẹ̀ wọ́n á fìtí nà yín wọ́n á bá yín po bọ̀dàdúrà mi ni pé kí n sà gbọ́ palace nìkan máa bá mi wọ̀ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí palace wa wọ́n jẹ gbogbo àfihàn àwọn náà yes àwọn àmọ́ tó kù sí wọ́n sábà pa àwọn kábíyèsí wa o kọ́ máa pa kábíyèsí wọ́n wúlò fún wa ṣùgbọ́n kan jẹ palace wọn kékeré náà bá dé palace kan jẹun àgbà náà bá dé obìnrin ní kan jẹun àtàwọn bá bá wọn sùn kan jẹun wọn déédéé ní gbèsè ṣe bá ń sọ fúnra wa wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́ẹ̀dọ́ à ń sọ eléré là ń ṣe wọ́n á dùn bọ́ọ̀bù fún yín sẹ́yìn wọ́n á wọ ṣọ́ọ̀ṣì wọ́n á pààyàn wọ́n á dá àrà tó wù wọ́n Fúlàní ilẹ̀ fi ṣeré ni they has back up ìdí tó fi ń ṣe tó wù wọ́n tẹ́lẹ̀ ṣe gbé nìyẹn. òun náà ṣe ń dára tó wù wọ́n ẹ̀yẹ èèyàn mi tó fi ń pa itú méje méje because they has back up nobody will arrest them Fúlàní pa itú tó yẹn Nàìjíríà kò sí Fúlàní ẹyọ kan tó ń arrest yìí tó bá arrest wọn tó máa fi dé station délé wọn ti fún wọn lẹ̀. Yay! This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.